Fìtílà ẹ̀mí Classic TV. Then why? Mo ti ń lo ọjọ́ mẹ́rin nínú ìwé lásán. Kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. This is indeed a strange world, where people do strange things for strange reasons. Strange world indeed. Strange people. Ọjọ́ kan tí mo ń lò ń bí ó ń dàbí ọjọ́ mẹ́wàá ni. Tanimola, ṣé àtọ́jú ẹ̀ tó ni? Kí ló dé tó fẹ́ máa lọ? Ọ̀rọ̀ ìtọ́jú kọ́ lélẹ̀. Sórí ibi tí mo ti wá lọ́hùn, ìyàwó àtọmọ mi wà ń bẹ̀. Ṣé yẹn sìn ọ̀nà àti kúòmbì ni kò bá mi wá. Pẹ̀lẹ́ o Àkọ́dé. Ọ̀sẹ̀ ń pẹ̀tì. A kú múra ọdún olókìta lẹ́wọ̀n. Ìmúra ni. Ìyẹn ni kò bá mi wọ́n náà báyọ̀. Támọ̀lá, ṣé o ti gbàgbé pé èní ni ọdún olókè ni? Mi ò lọ. Ó ṣe ní lọ. Ṣé o ti gbàgbé pé olórí àti àwọn olóyè ló pè ẹ́? Wọ́n dẹ̀ fẹ́ fi ẹ́ ṣe àlejò pàtàkì lọ́jọ́ náà. Támọ̀lá. Nílẹ̀ fún ayẹyẹ tèní ẹ máa bá wa ká lọ. Gẹ́gẹ́ bí ìṣe wa ìlàtọ̀ ìyá dá àwọn kan lọ́lá bẹ́ẹ̀ sì ni yóò rán àwọn kan kí wọ́n lọ sinmi. Gbogbo wa sì la mọ̀ yìí pé ìlàtọ̀ yìí kì í ṣojú ṣáájú ẹni tọ́lá bá tọ́ sí àdá lọ́lá ẹni tí sinmi bá sì tọ́ sí pẹ̀lú àrùn kí ó lọ sinmi.
káàbọ̀ tòsí gẹ́gẹ́ bí tòsí ṣe fọ̀ gbogbo alamọ̀ pé olórí ó ṣe ìdájọ́ àwọn tànìyàn wọ̀nyí lónìí olórí. pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ àwọn olóyè mo pa láṣẹ pé kí bàbá àkọ́dé kí ó dá ẹjọ́ àwọn ànìyàn náà torí láti pàṣẹ bàbá àkọ́dé ni olókè ló fi rán àlejò náà wọ ìlàtò yìí. ẹ má jẹ́ kó yà wá lẹ́nu pé bàbá àkọ́dé ni olórí fún láǹfààní láti ṣe ìdájọ́ àwọn ànìyàn wọ̀nyí ìdí ni pé gbogbo wa náà la mọ̀ pé àlejò ti ṣe àǹfààní fún gbogbo wa lọ́pọ̀lọpọ̀. tán ọkàn mi kú ọ̀dà mo kí olórí mo kí ẹ̀yin olóyè mo sì kí ẹ̀yin ará ìlàtò náà a kú ọdún o a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lákọ̀ọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ará ìlàtò náà fún pé ẹ gba àlejò láti ọ̀dọ̀ olókè tí ó gba ọ̀dọ̀ mi wọ ìlàtò náà pé ẹ gbà tọwọ́ tẹsẹ̀ mo dúpẹ́ gidigidi ní ti bọ́gun gbogbo ìlàtò náà ni ó dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé àwa mọ ribiribi ohun tí o ṣe fún wa gbogbo wa ni a mọ̀ wípé èèyàn gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú fífín ní ìlàtò náà nítorí ìdí èyí àwọn ò fi ẹ̀mí ìmoore hàn sí ọ olórí ìdájọ́ mi rèé ẹ dá ilé àti ọ̀nà gbogbo ìlàtọ̀ náà ẹ dá sí méjì ẹ kó ìdá kan fún bọ́gun kí ó máa fi gbádùn lẹ́ẹ̀kejì ilẹ̀ tí ó ń sàn fún wàrà àti fún oyin tí ó jẹ́ ti ìlàtọ̀ náà kí ẹ dá sí méjì kí ẹ kó ìdá kan fún bọ́gun kí ó máa fi gbin ohun tí ó bá wù ú. ó tó ó dàbí pé àlejò láti ọ̀dọ̀ olókè náà ó ní ọ̀rọ̀ tí ó fẹ́ sọ àlejò ìsọ̀nlẹ̀. ẹ ṣé gan ni thank you very much ẹ ṣé mo ń sọ pé ẹ ṣé mò ń kí èmi mò ń kí yín. Okay, all right. Now, mo gbọ́ lẹ́ẹ̀kan wípé man yìí, sorry, ẹ má bínú ọ̀gbẹ́ni yìí. Bọ́gun. Okay, all right. Now, ẹni ó torí fífín ó pa èèyàn. Kò pààyàn. Ó rán olólùfẹ́ rẹ̀ lọ sinmi nítorí pé ó da fífín rẹ̀ nù. Ó lọ sinmi. Ẹ lọ sinmi ní ọ̀dọ̀ olókè níbi tí ìwọ ti wá. Ẹni tó lọ sinmi kò sí níbí. Ó ti wà ní ọ̀dọ̀ olókè. Níbi tí ìwọ ti wá. I see. So, ó pa ẹni yẹn. Now, listen. Ní ayé yìí, he has no right whatsoever. Òun bug. Bọ́gun. Okay. Bọ́gun. Now, Bọ́gun kò ní àṣẹ láti pa èèyàn. Kò pa, ó rán lọ sinmi, kò pa. Now, listen. Now, ẹ gbọ́ mi. Èmi mi ò ní àṣẹ láti jẹ́ kó lọ sinmi. Ìwọ ò ní àṣẹ láti jẹ́ kí n lọ sinmi. Àfi tí n bá fẹ́ sinmi fún ara mi. Àwa yìí sinmi fúnra wa, a máa ń rán wa lọ sinmi. No, it's wrong. No. Now, Mr. Bog. All right, Bogun. Now, kò ní ẹ̀tọ́ láti jẹ́ kéèyàn lọ sinmi. No. Kò ní that. This is what you have to do. Ohun tí ẹ ní láti ṣe rèé. Ó yẹ kí wọ́n fi sí àtìmọ́lé, kí wọ́n fi ìyà tó tọ́, kí wọ́n fi jẹ this very man. You don't have the right to kill. Kò jẹ́ kí ó pa ènìyàn. Kò jẹ́ kó pa ènìyàn. Ti dá ẹ̀ṣẹ̀ pẹ̀lú ẹjọ́ tí ó dá yẹn. Ìdí nìyẹn tí olórí fi ní pé kó lọ sinmi. Bọ́gun tí ó yẹ kán dá lọ́lá pé ó pa ọkọ gbà olólùfẹ́ rẹ̀ ìwọ
ó wá ní kó lọ sinmi ó mọ̀ pé fífi nǹkan ńlá ni tí a bá fi tán ni a máa ní agbára láti ṣe gbogbo nǹkan tí olókè rán wa sí ayé yìí wá láti ṣe. Akode, ìwọ lọ́pọlọ, you are very brilliant. Àní kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti pa ẹnìkejì ẹ̀. Nǹkan tí mò ń bá yín sọ right. Òótọ́ ni nǹkan tí mò ń bá yín sọ. Ìwọ lọ sọ fún lórí yín. Àwọn eléyìí ògùn, ìwọ gbọ́n jù wọ́n lọ. Lọ sọ fún lórí yín pé kán má gba ẹ̀mí ẹnikẹ́ni. Ẹni tó bá fẹ́ sinmi ẹ jẹ́ kó sinmi fúnra ra ẹ̀. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni sinmi látọwọ́ yín mọ́. Kò dáa, it's not good. It is wrong. Ó tún ti ń dá ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀. Kò wù mí kí o lọ sinmi o. Àmọ́ ní ìgbà tí o ti dá ẹ̀ṣẹ̀, ó dáa kó lọ sinmi. Nítorí ẹ̀ṣẹ̀ rí á máa pọ̀ sí níwájú olókè. Má bẹ̀rù, ayọ̀ ní sinmi. Àníyá, ó ṣe mí lánàá. Tí ní ó dàbí kó jẹ́ pé èmi ni ó lọ rè sinmi. No, me ò ṣọ̀lẹ. I'm a professor. Okay? I'm a professor. Me ò ṣọ̀lẹ. Professor ni mí. Yeah. Tí mo ń kọ́ àwọn ní philosophy university. So ọ̀rọ̀ mi yé bẹ́ẹ̀ yẹn. Now I'm so happy pé ẹ sọ Yorùbá jáde lẹ́nu. Okay? Now please tell me, I need to know. Ṣé Nigeria la wà yìí? Nigeria la wà. Nigeria la wà. God bless you. O ṣé gan ni my dear. Now mo fẹ́ mọ̀ sí further. Ṣé eastern region la wà ní or northern region? Ẹ wo ẹ má dọ̀pọ̀lọ̀ wa rú. Ìbàdàn expressway lẹ́wà yìí. Àmọ́ nǹkan tó ń jẹ́ eastern, àmọ́ nǹkan tó ń jẹ́ northern. Wonderful. Pé Ìbàdàn la wà yìí. Okay, no, sorry, má bínú. I just need to know furthermore. Báwo ni mo ṣe lè dé Ìbàdàn yẹn from this point? Ṣé bẹ́ẹ̀ máa sọ dé ẹ máa wọ mọ́tò Ìbàdàn ni? A ní Ìbàdàn expressway lẹ́wà yìí. Ẹ tún wá ń béèrè pé báwo lẹ ṣe fẹ́ dé Ìbàdàn? Sorry. Kémi sọdá títì yìí. Rárá, ẹ máa rá. Ṣẹ gbọ́. Ẹ kúrò lẹ́yìn mọ́tò sọ èmi fẹ́ reverse máa fi kọlù. Àṣà yín dànù ni. Ẹ wọ mọ́tò kẹta lọ. Mo wà lẹ́yìn o. Sọdá.
How am I going to sort that when the cars move fast and fast and fast? In fact, too fast for my own movement. Okay. Mo fẹ́ ra bread. Èló ni eléyìí? Kílẹ̀ rí? Náírà. Wọ́n kí lè ju 1 penny lọ. Mi ì dẹ̀ ní penny lọ́wọ́ sí pound ni mo ní lọ́wọ́. Níjọ́ láti anáró owó ilé. Níbo lẹ ti ń bọ̀ rí? Ẹ lọ pound. Ẹ lẹ́yà wa. Ṣé ẹ ta o? Ẹ kọjọ́ mẹ́ta. Ẹ wá gbà ní owó tí ẹ mú wá ní wọ́n náà fẹ́ ra búrẹ́dì. Owó mi. Pound. Wọ́n ní ó mú dání. Ọ̀nà pàmò náírà ló ní oṣù ẹ̀gbọ́n. Náírà. Ti pẹ́. Náírà ló ní oṣù. Ẹ̀ẹ́ta ìyá wa. Náírà. I'm sorry. Tell me, where is this place? Okay, this place is Coco Dome. This is where we call Coco House. And this place is Jialin. All these places, we call them Jialin. Like this building like this is Coco Dome. Coco Dome, yeah. Jialin. Yes, sir, Jialin. And we are in Ibadan? Yes, in Ibadan. This is Ibadan? Yes, sir, it's Ibadan. This is Ibadan? Very good. Thank you. Thank you very much. Thank you very much. Yeah, bye-bye. This is Ibadan? This is Ibadan.
ṣe jẹ́ kí Tọ́lá lè gbọ́ ọ. Express làwọn tẹ̀ ń bèrè yẹn ti kúrò o. Ilé tẹ̀ ń sọ yẹn wọ́n ti wo ni wọ́n fi kọ́ ọ́fíìsì lọ́ọ̀kan yẹn. Ó nìyẹn. Irọ́ o, lẹ́nu ọjọ́ òsíjọ́ ọ̀nà máa wọlé tó máa fi kọ́ mi. Ó mà ti pẹ́ tán ti wọlé yẹn. Á ti máa lọ bí 20 years báyìí. Sorry, year wo la wà yìí? 2011 la wà yìí náà. 2000 and what? 11. No, capital no. 1961 la wà yìí. In fact, if I remember start me right, June 1961. What are you telling me? 1961. 1961. Yes. 2011 la wà yìí. 2011. Tẹ́tí gbọ́.
olùkọ́ àgbà támọ̀lá tó gbó lọ́nu philosophy níwòye ìjàrún ọlọ́pọlọ ńlá ni ẹ jẹ́fà lójú ẹ ọlọ́pọlọ ńlá ni ẹ ó bá káwọn student ẹ ní philosophy tiẹ̀ àtẹwọ́n náà fi ń yẹ sí ṣùgbọ́n náà fẹ́ yẹ kó mọ bó ń ṣe tóbi tó fẹ́ jẹ́ kó mọ rírì òun ló ṣe mú ẹ lọ sí kan náà àwọn ayé tó dáa ní ọ̀sẹ̀ títí ẹ̀ ibi tó jẹ́ pé ọjọ́ kan lọ́dọ̀ tí wọ́n ń bẹ̀ ọdún 10 gbáko lọ́dọ̀ tí yín tọ́lọ́run bá sọ ọjọ́ 5 di 50 ọdún ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ti ṣì lọ́nà nípa ìmọ̀ ẹ̀ àwọn tí wọ́n ti gbàgbọ́ náà lọ́yẹ̀ tẹ́lẹ̀ wọ́n á wá yà kó lọ́nà nípasẹ̀ belief títí ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run mọ̀ jẹ́ kó parí máyé lára kó lè mọ̀ ìtóbi òun nígbà wo lè parẹ́ mọ́ ayé lára lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń gbọ́rọ̀ ẹ̀ ni wọ́n á gbàgbọ́ pé lóòótọ́ Ọlọ́run wà. Ọ̀gá, ẹ kú kalẹ̀. Oh, madam. Kí ni ká fún yín? Mo wà okay for now. Àkín aláwọ̀ kọ́sítọ́mà láti jókòó láì rẹ́ nìtẹ̀ kan tẹ́ bá fẹ́ kẹ́ kí n fún yín. Ẹ fún mi ní few minutes, màá place order mi. Pẹ̀lú gbogbo ìmọ̀ mi òye mi èsì wo ni fẹ́ fi sí ìbéèrè yìí lọ́wọ́. Ayayaya ẹ kú ìjókòó ẹ pẹ̀lẹ́ ṣe wà dáadáa pàkúrú mọ́ bá mi mú tí mo mọ̀ ọmọ wa o mo gba ti ìmúra yíyí o. Ẹ̀mí. Bẹ́ẹ̀ ni ọ̀dà ó skul àpẹ níṣẹ́ ìmúra yín jọ ti ẹnìkan tí mo mọ̀ nígbà tí mo wà lọ́dọ̀ tá a jọ ń gbélé pírọfẹ́sọ̀ Támọ̀lá lẹ́kọ̀ọ́ ẹ̀. Támọ̀lá very intelligent man àwọn yìí ní nílàkàyè òun ní má parí ìjà fẹ́mi àtòbìn mi tí n bá bẹ̀rẹ̀ sí ní bá kó. ọwọ́ bá ọ. ṣé ń gbọ́ mi. àti 1961 ló ti rà nìlá báwéré kó ló gbé ni o bólúdàkó ni o bí gbọmọgbọmọ ló gbé lọ ni o bájà ni kò sẹ́ni ọmọ ìyàwó àtọmọ ẹ̀ tí wọ́n jọ ń lọ wọn ọmọ bó ṣe lọ. ẹ sà ìyàwó ìyá ti ṣaláìsí sìn. ìyàwó rẹ̀ wà àtọmọ àìpẹ́ yìí ló ṣe birthday 80 years 80 years old àwọn èèyàn ń ṣe ìnáwó àwọn màrímà jẹ́ lùbẹ̀pà tẹ bá gbọ́ pé wọ́n ṣe ìnáwó ajájẹka ìnáwó ni ẹ̀yìn Bódìjà estate ní ń gbé lọ́dọ̀ ọmọ rẹ̀ ayé wọn rọgbọ. 80 years. 80 years lẹ wá fi ń kọrin lẹ́sọ̀dáwó. láti wo tálẹ̀ bẹ̀rẹ̀. Mo bèrè Ọlákẹ́ ọmọ Àìná. Wọn ò sí nílé wọn jáde àmọ́ sẹ́ẹ̀dúró díẹ̀. Ìwádìí kù.
Good afternoon, sir. You look like my great-grandfather. That is him in the picture. Who's this? My great-grandmother when she was young. This is my grandma. Her name is Aiye. Ya picture mi wọlé. Lẹ́sà, ìwọ ọmọ jẹjọ́ lọ ni. Nsọ́nu lẹ́jà rẹ̀. Ẹ má ṣe léṣe rárá mú ní. Ìyàwó mi ni ọmọ mi náà máa nìyẹn. Àbí ẹ má ọmọ máa mi dà tí mí ọmọ. láàmú láti tẹ̀lé yín jáde mọ́ bẹ́ẹ̀ tí mi ò gbé náà wàhálà yín ti pọ̀. Janet! Janet! Janet ọ̀dẹ̀ bọ́ síbí báyìí. Ẹ káàbọ̀. Kí ni píkṣọ̀ yìí ń ṣe ń bí báyìí? Tó àwọn dádì kan náà wọlé náà béèrè yín àwọn náà gbé tán wò tán gbé bẹ́ẹ̀. Gbẹ́nu tiẹ̀ sọ̀hún, ó ti bẹ̀rẹ̀ gbogbo kátàkátà tiẹ̀ nìyẹn. Má ní wo ló ń sọ, kí ni nǹkan tẹ̀ ń sọ kò yé mi. Kò kú wí kátikàti àwọn náà gbé síbẹ̀. Kí ló ń ṣẹlẹ̀?
ni tó ń ṣẹlẹ̀? Are you saying pé máa yìí ló wá sílé? Tòótọ́ ni, kódà omi tí mo bù fún ọ̀nù. Mami, he must be joking. Mami, ta ni mọ̀lá wá sínú ilé yìí? Bẹ́ẹ̀. Kí ni mo lè fi gbà ẹ́ gbọ́? I have it on my camera. No. Ẹ bá mi ṣe kámẹ́rà yẹn. Ẹ bá mi ṣe. Daddy. My God. Grandpa. My God. My God. My God. Ta ni mọ̀lá, my husband. My husband. Mami, kò lè lọ. Mami. Ọ̀nà wo ló gbà? Ẹ dúró, mami. Bó lè lọ mami. Bó lè lọ. Àdánwò yìí pọ̀ jù. Ọ̀nà bo nìrẹ́ ló gbà. Kò pẹ́ tí wọ́n lọ lẹ́yìn náà wọlé yẹn kódà ó yẹ kẹ́ pàdé wọn lọ́nà mà. Àìná, ọ̀rọ̀ ayé mi ò yé mi mọ́. Tanímọ̀lá ó padà wá sínú ilé yìí after 50 years. Ó dẹ̀ ṣì remain bó ṣe wà. Kò yàtọ̀, kò dàgbà sí. Irú ayé wo lèyí náà? Ọ̀rọ̀ ara mi ò yé mi mọ́ báyìí. Please find my husband for me. I want to see him. Grandma. Mommy, you can't see him again. No. He's gone for life. No, I will not take it from you. I will see my husband. No. Leave me alone. No. I'm not going. Grandma, I'm not going. Grandma, don't like this. Me like it. My God. Ṣé ní kẹ́tù tí ẹ jẹ́rìí? Irú ayé wo leléyìí Ọlọ́run mi? Ojú mi rírì kúrì. Tanímọ̀lá, olólùfẹ́ mi. Ayé kí ẹ sọ̀nà rẹ̀ o, mo ti gbàgbọ́. Ìgbàgbọ́ mi bá lè gbà mí mi là, máa yọ. Aláìgbàgbọ́ kí ẹ sọ̀nà rẹ̀ o, bàbá. Ògbòdìlẹ̀ Jésù ọmọ mẹ́rí, ipá tó borí ipá, ọlá tó borí ọlá, agbára tó borí agbára, ògo tó borí ògo, àṣẹ tó borí àṣẹ, ọ̀rọ̀ tó borí ọ̀rọ̀, ògbòdìlẹ̀ Jésù ọmọ mẹ́rí. Ẹgbẹ́ mi rí bàbá lọ́wọ́ àwọn ọba, olúwa àwọn olúwa, kábíyèsí Elédùmarè ọba. Ayé ọmọ rò bọ́ba máa jẹun òsì o. Fẹ́ni tó bá wà. Aláìgbàgbọ́ kí ẹ sọ̀nà rẹ̀. Aláìgbàgbọ́ kí ẹ sọ̀nà rẹ̀. Kí ẹ sọ̀nà rẹ̀ ìjà ọlọ́run.
Malim, kí ló wá gbẹ̀yìn Professor? Ó káre, Afa Jamadin. Ọlọ́run túbọ̀ máa lékún làákàyè rẹ̀. Nígbà tí Professor wa ti gbà pé Ọlọ́run ọba wà, tó ti mọ Ọlọ́run ọba lọ́ba ọ̀kan ṣoṣo, ṣe mọ̀ pé kò lè padà sílé rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ni Professor bá rìn lọ lọ́jọ́ kan, ó wá rẹ̀ ẹ́ ló bá jókòó sábẹ́ igi. Abẹ́ igi tó jókòó sí yìí ni Ọlọ́run ọba mi ló bá mú oorun dídùn ló bá fi pa Professor lójúdé. Professor wá sùn fún wákàtí kan. Wákàtí mélòó mo pé? Wákàtí kan. Ìgbà tí Professor sùn fún wákàtí kan, Professor ti di àgbàlagbà. Allahu Akbar. Ẹgbọ́n náà ọba tóbi. Allahu Akbar. N ò gbọ́ yín. Allahu Akbar. Professor ti wá di àgbàlagbà, ó ti di arúgbó kùjẹ́kùjẹ́, ó ti wà ní ọjọ́ orí tó yẹ kó wà, ó ti wà ní èjì tó yẹ kó wà, ìyẹn 90 years. Ó ti wá dàgbà jù ìyàwó ẹ̀ lọ, ó ti dàgbà jù àwọn ọmọ ẹ̀ tí wọ́n dàgbà jù lọ. Ìgbà náà ló wá padà lọ sílé, ó lọ bá àwọn ẹbí ẹ̀, òun, ìyàwó ẹ̀, ọmọ ẹ̀, ọmọ ẹ̀, wọ́n wá jọ ń gbé ní ìrẹ́pọ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí sin lọ́wọ́ ọba, wọ́n yọ sàká fọ́lọ́wọ́ ọba, wọ́n ń gbàwẹ̀ fọ́lọ́wọ́ ọba, kódà wọ́n lọ Mẹ́kà, wọ́n tún lọ Mẹ̀dínà. Allahu Akbar. Malim, ìtàn tẹ́ sọ yìí sínú Al-Qur'an ló wà ní àbí àròsọ? Ó kárí òkú làákàyè. Ìtàn tí mo sọ yìí ò sí nínú Al-Qur'an. Ṣùgbọ́n gbogbo ibikíbi láyé yìí tẹ́ ẹ bá ti gbọ́ ìtàn, àbí gbogbo ibikíbi láyé yìí tẹ́ ẹ bá ti wo sinimá, tí wọ́n bá ń ṣe nǹkan fún yín, wọ́n fẹ́ kẹ́ ẹ kọ́gbọ́n níbẹ̀ ni. Ọgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ dìmú nínú ìtàn tí mo sọ kalẹ̀ ni wípé Ọlọ́run ọba mi ọba ọ̀kan ṣoṣo ni. Ẹni tí ò bá sì gbà pé Ọlọ́run ọba ń bẹ, kò sí irú ìyà tọ́lọ́run ọba ò lè fi jó nítọ̀hún. Allahu Akbar. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé kò sínú Quran, ṣùgbọ́n nǹkan tó jẹ mọ́, ìtàn tó jẹ mọ́rú ẹ̀ ó wà nínú Al-Qur'an. Òsáìrù lórúkọ ẹnìkan nínú Al-Qur'an. Ó wá rìn lọ lọ́jọ́ kan, ó wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́, ó gbé oúnjẹ dání, oúnjẹ rẹ̀ ń yọrùkú lálá. Nígbà wá débì kan, ó wá ṣe iyèméjì. Ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ pé òun gbé wa dìde lọ́jọ́ gbéǹde, pé gbogbo egun tó ti jẹrà, gbogbo ẹran tó ti jẹrà, òun ó so gbogbo ẹ̀ papọ̀ kó tó di pé òun ó ṣèdájọ́. Ìgbà tó wá ṣe iyèméjì pẹ̀lú Ọlọ́run bá yìí, Ọlọ́run bá wá fẹ́ fi ra rẹ̀ hàn. Ọlọ́run bá ní kó rẹ̀. Ìgbà tí ó rẹ̀ ló bá sùn lọ. Ìgbà tí Òsáìrù ó jí, kẹ́tẹ́kẹ́tẹ́ tó so mọ́lẹ̀ ó ti jẹrà. Ẹ wá mọ̀ ìyàlẹ́nu, oúnjẹ tó gbé dání ó sì ń yọrùkú lálá. Oúnjẹ yẹn ó sì ń yọ kíni, oúnjẹ yẹn sì ń yọ orúkú lálá. Ó wá wò pé kí ló ṣẹlẹ̀. Ọlọ́run bá wá na question sí pé ìwọ ẹrú mi, ìgbà wo ló ti sùn bí? Ó ní àárọ̀ yìí lòun sùn bí, kò lè tí ju wákàtí mélòó kan lọ. Ọlọ́run ní Òsáìrù, oorun 105 ọdún ló fi sùn síbí. Allahu Akbar. Oorun 105 ọdún ló fi sùn síbí. Ẹgbọ́n náà bá tóbi. Allahu Akbar. Kò sí nǹkan kan tọ́lọ́run ò lè ṣe, kò sí àrà tọ́lọ́run ò lè dá. Ọba alára lọ́lọ́run, kò sí nǹkan tí ó lè ṣe. Irú ètò wà nínú Al-Qur'an nìyẹn. Ọlọ́run wá pàṣẹ, Ọlọ́run wá ṣẹ̀ṣẹ̀ wá pàṣẹ fún ẹṣin tó ti jẹrà pé kẹ́ṣin náà dìde, ẹṣin sì dìde, ó sì gbọ́nra. Òsáìrù wá gorí ẹṣin ẹ̀, ó wá ń lọ. Ṣé wá rí pé kò sí tọ́lọ́run ọba mi ò lè ṣe? Ṣẹ̀ràn Ọlọ́run o, ṣẹ̀ràn Ọlọ́run, asọ̀rọ̀ máa yẹ, asọ̀rọ̀ máa yẹ, ṣẹ̀ràn Ọlọ́run. Ṣẹ̀ràn Ọlọ́run.